ẹ kú déédéé ìwòyí o. Orúkọ mi ni Sam Adeosun. Ohun Àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ́ ẹ jẹ́ ká máa rántí pé lórí ètò Ohun Àánú wa yìí láti ń ṣera wa létí. Ibẹ̀ láti ń gbára wa níyànjú. Ibẹ̀ láti ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Òní jìyà ìmọ̀dí lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, èrò ara ẹni sókè lórí Ohun Aanu Podcast ní samologo.com.ng. Ohun Aanu ń tẹ̀síwájú. Kí ni Ohun Àánú tòní? Béèyàn ò bá lóye ìbáṣepọ̀ tó yẹ kó wà láàrin òbí àtọmọ, ó ṣeé ṣe kọ́rọ̀ díyẹn ewùrà mọ́ni lọ́wọ́, nítorí pé a kì í mọ̀ gúnmọ̀ tẹ̀ kíyẹn ewùrà báyìí kó má lẹ́mọ. Torí ẹ̀ ni mo ṣe ń wí fún ọ pé gbọ́mọ rẹ jó níwọ̀n. Mo kí gbogbo ẹ̀yin abiyamọ pátá tó láǹfààní láti gbóhùn mi lónìí. Mo sì gbàdúrà fún yín pé Ọlọ́run ó fún yín ní àwọn ọmọ tó yanjú. Mo sì tún gbàdúrà pé bàbá mi àgbàlagbà yóò fún yín láwọn ọmọ yín tọ́ lórúkọ Jésù. Kí ni ìdí àdúrà mi léraléra? Ọ̀rọ̀ Mrs. Àìná ò ní mo gbé wá lónìí o. Ṣé ẹ rí Mrs. Àìná yìí? Àwọn gan alára ló ní ó jẹ́ dandan o kí n sọ ọ̀rọ̀ ayé wọn lórí ètò Ohun Àánú wa kí gbogbo ayé lè gbọ́, bóyá a lè rẹ́nìkan tàbí méjì tí ó kọ́ ẹ̀kọ́ ìjìnlẹ̀ níbẹ̀. Ẹ wò ó, ní ìbẹ̀rẹ̀ oṣù kejì ọdún 2024 tá a wà yìí, kódà kò ju ọjọ́ kẹta báyìí tí mo padà dé láti ìrìn àjò ọlọ́jọ́ gbọọrọ. Ó ní èmi àti Mrs. Àìná tá a kọ́kọ́ sọ̀rọ̀ pa á. Wọ́n sì wí fún mi pé ó jẹ́ dandan o kí wọ́n sọ ọ̀rọ̀ ayé wọn fún mi àti àṣírí ńlá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbọ́ lẹ́nu àbúrò bàbá wọn. Wọ́n ní wọ́n gbọ́ àṣírí yìí nígbà tí wọ́n lọ kí àbúrò bàbá wọn yìí ní ọsibítù. Ẹ wò ó, mo dá Mrs. Àìná lọ́jọ́, mo sì fọwọ́ lẹ́rán báyìí láti gbọ́ gbogbo ọ̀rọ̀ ayé wọn. Ṣé ẹ rí ìtàn ayé Mrs. Àìná yìí? Ó tún fi ẹsẹ̀ ọ̀rọ̀ wa ó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pọ̀. Bí ohunkóhun bá ti rọ́pá sínú báyìí nínú ayé èèyàn, ohun tá à ń wí fún yẹn ni wípé ìpìlẹ̀ báyìí òun ni ẹ jẹ́ á lọ yẹ̀wò ká tó máa yálé kiri, ká tó máa gbààwẹ̀ àgbàkú, ká tó máa bá deliverance kiri. Ẹ wò ó, mo fún Mrs. Àìná láàyè o láti sọ gbogbo ọ̀rọ̀ ayé wọn fún mi. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan báyìí ni mo sì ń dá wọn dúró ọ̀rọ̀ láti béèrè ìbéèrè kọ́rọ̀ wọn lè yé mi dáadáa. Ọ̀rọ̀ wọn pọ̀ kì í ṣe díẹ̀ rárá. Nígbà tí mo kọ́kọ́ kọ tilẹ̀ fẹ́ kún, mo bá bẹ̀rẹ̀ sí rìkọ́ọ̀dù ọ̀rọ̀ wọn sórí fóònù kí n má bàa gbàgbé ohunkóhun. Ó dáa, ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́nà tí ó gbà yé yín. Ṣé ẹ rí Mrs. Àìná? Ìwàásù ìpìlẹ̀ òní wọ́n gbọ́ lẹ́nu wa o, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí gbàdúrà lórí ìpìlẹ̀ léraléra. Wọ́n ní àwọn gbàdúrà yìí kì í ṣe díẹ̀. Àwọn fààwẹ̀ tí àwọn takú sí bàbá mi àgbàlagbà lọ́rùn pé kó dákun kó bẹ ìpìlẹ̀ ayé wọn wò, kó tu fún wọn dáadáa, kọ́rọ̀ lè yé wọn kí wọ́n lè mọ bí tí wọ́n gbàdúrà sí. Mrs. Àìná tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí, àwọn ni àkọ́bí àwọn òbí wọn. Ọmọ ọdún 43, ìyẹn 43 years òní wọn. Wọ́n ní àbúrò méjì lẹ́yìn wọn, ṣùgbọ́n ọkùnrin làwọn méjèèjì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mrs. Àìná, wọ́n wí fún mi pé bóyá nítorí pé wọ́n jẹ́ obìnrin ni o, àwọn ò mọ̀. Ṣùgbọ́n tí wọ́n mọ̀ dájú ni pé bàbá wọn fẹ́ràn wọn kọjá àlà. Kò sì sí ohun kan báyìí tí wọ́n wá nínú ayé yìí tí bàbá wọn ò ní ṣe fún wọn. Kódà àìmọye àwọn nǹkan míì tí wọn ò béèrè lọ́wọ́ bàbá wọn rárá tí bàbá wọn ó ṣe. Ohun tí bàbá wọn ń tẹnu mọ́ ni wípé ó jẹ́ dandan fáwọn pé kí Mrs. Àìná kí wọ́n ní ayọ̀ nínú ayé yìí. Mrs. Àìná wípé láti ilé ẹ̀kọ́ jẹ́lẹ́òsinmi táwọn ilé ìbò ń pè ní kindergarten títí dé yunifásitì, ipò kíní báyìí òun ni wọ́n máa ń gbà. Ibẹ̀ làwọn ti ń rò wípé bóyá torí pé àwọn mọ ìwé tayọ. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, bí Mrs. Àìná ṣe ń bá mi sọ lọ́jọ́ náà, wọ́n ti gboyè ìwé lórí PhD. Wọ́n sì ní ìmọ̀ nípa àwọn ẹ̀dá inú omi táwọn ilé ìbò ń pè ní marine biology. Ṣùgbọ́n pẹ̀lú ìwé ńláńlá tí wọ́n kà àti oyè kàbìtìkàbìtì tí wọ́n ní lọ́wọ́, wọn ò ríṣẹ́ o. Bẹ́ẹ̀ ni mo wí fún ọ, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu Mrs. Àìná, wọ́n ní ayé wọn burú tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé ẹni tí ò lọ yunifásitì rárá ó sàn jù wọ́n lọ. Ẹ gbọ́, báwo ni ẹni tó gboyè pòfẹ́sọ̀
yóò ṣe máa ṣiṣẹ́ lábẹ́ pòfẹ́sọ̀ ẹgbẹ́ ẹ̀ tí ò kàwé tó. ìyẹn náà ò yé mi náà o. àìmọye iṣẹ́ òní wọn láwọn ti ṣe káàkiri o, àti ní àwọn orílẹ̀-èdè púpọ̀ ni wọ́n ti ṣiṣẹ́, ṣùgbọ́n ó yé àwọn náà pé ọ̀rọ̀ yìí kì í ṣojú lásán. mo béèrè lọ́wọ́ Mrs. Àìná pé ǹjẹ́ wọ́n ti lọ́kọ? Mrs. Àìná sì fèsì pé lọ́wọ́lọ́wọ́ tí wọ́n bá mi sọ̀rọ̀ yìí àwọn ò lọ́kọ, ṣùgbọ́n wọ́n ti nírí sẹ́yìn. wọ́n ní àìrọ́mọbí òun lé wọn kúrò ní ìgbéyàwó wọn àkọ́kọ́. ìgbéyàwó wọn kejì ẹ̀wẹ̀ ńkọ́? ṣé ni ọkọ wọn tó kàn yáyé lọ́jọ́ kan ò tó lóun ò ṣe mọ́? àwáwí ọkọ wọn ìgbà náà ni pé pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn ó rìnrán sí wọn o pé àwọn ní ọkọ ọ̀run. èyí ọkọ kejì ni mo tún sọ ohun o. ṣé wọ́n rí ọkọ ọ̀run yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pásítọ̀ ọkọ kejì? kò ní gbà láé káwọn bímọ fẹ́lòmíì nínú ayé yìí. ẹ wò ó, nígbà tí Mrs. Àìná dé ìkórìtà ọ̀rọ̀ yìí, òun wọn bẹ̀rẹ̀ sí í gbọ̀n. ọ̀rọ̀ náà sì bà wọ́n nínú jẹ́ pọ̀. Mrs. Àìná wí fún mi pé àìmọye deliverance ó ní wọ́n ti ṣe o. wọ́n ní kódà kò sí wòlíì tàbí pásítọ̀ tí wọ́n bá ti júwe fún wọn báyìí tí wọn ò ní ìyálé rẹ̀, ṣùgbọ́n àwọn ò rí yàtọ̀ nínú ayé wọn. báyìí wọ́n ṣe ń lọ nù o títí ó fi di oṣù kejìlá ọdún 2023. ibẹ̀ ni mo ti wí fún wọn pé wọ́n pàdé iṣẹ́ ìránṣẹ́ wa tí wọ́n á bẹ̀rẹ̀ sí gbàdúrà ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀. bọ́lá wọn ṣe gbàdúrà nínú oṣù náà gan. ohun tó ṣẹlẹ̀ ni pé àbúrò bàbá wọn tó kù fún wọn ní bàbá, wọ́n ránṣẹ́ pè wọ́n o wípé ara wọn ò dá. kódà ẹni tó jẹ́ iṣẹ́ náà fún wọn lórí fóònù ó wí fún wọn pé kò dàbí ẹni pé àbúrò bàbá wọn ó lè ru àìsàn náà là, ṣùgbọ́n ariwo Fúnmilọ́lá òun ló ń pa. ìyún Mrs. Àìná òun ló ń jẹ́ Fúnmilọ́lá. tí àbúrò bàbá wọn yìí tó sì ń bẹ àwọn ọmọ tiẹ̀ pé kí wọ́n ṣàrí pé wọ́n wọ́ Fúnmilọ́lá wá bá òun níbi tí òun dùbúlẹ̀ sí ní ọsibítù, nítorí pé ó ní ọ̀rọ̀ kan tóun gbọ́dọ̀ fi tó létí. àbúrò bàbá wọn ó wí fáwọn ọmọ rẹ̀ pé ṣe lòun ṣẹ̀ṣẹ̀ rántí ọ̀rọ̀ náà o. òun sì ti pinnu lọ́kàn ara òun pé kóun tó jáde láyé òun gbọ́dọ̀ sọ fọmọ náà kó lè mọbi tí ó sáyà. ẹ jẹ́ n dúró díẹ̀ náà kí n sáré ṣàlàyé ọ̀rọ̀ àwọn òbí àǹtí Àìná fún yín. orílẹ̀-èdè India ni bàbá àti ìyá Mrs. Àìná tí wọ́n lọ o ní ọdún 2008. ṣe ni wọ́n lọ ṣe vacation bẹ́ẹ̀. àmọ́ ìṣẹ̀lẹ̀ burúkú kan ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Mrs. Àìná wí fún mi. wọ́n ní àwọn alákatakítí ẹ̀sìn àwọn ló gbìnà yá bí wọ́n ṣe ń yin àdó olóró, bẹ́ẹ̀ ni wọ́n ń fìbọn ṣọṣẹ́. ọgọ́rùn èrò òní wọ́n sì fẹ̀mí wọn di lọ́jọ́ náà. bó tilẹ̀ jẹ́ pé àwọn òbí Mrs. Àìná ò kú, ṣùgbọ́n wọ́n fara gbọ́ta ìbọn. lóòótọ́ ni wọ́n gba ìtọ́jú ní orílẹ̀-èdè India, ṣùgbọ́n ibi tí ìbọn bà lára lọ́kọláya ó lẹ̀gẹ́ díẹ̀. inú báyìí lọ́tà ti bá mọ̀mọ́ Mrs. Àìná nígbà tí ọ̀tá bá bàbá Mrs. Àìná ní agbárí. àlàáfíà báyìí ó ní wọ́n bá lọ sí India o, ṣùgbọ́n àlàáfíà fìyà ó ní wọ́n bá padà. nígbà tó sì di oṣù kẹta ọdún 2009 kọ́ bàbá Mrs. Àìná wọ́n jáde láyé o, jọ ń pé ọta ìbọn ti ṣọṣẹ́ kọjá ìtọ́jú ní orílẹ̀-èdè Nàìjíríà. màmá wọn ń kọ́ ní ọdún 2012 ó ní wọ́n kú. látìgbà náà wà ń kọ́ àbúrò bàbá Mrs. Àìná yìí ó ní wọ́n kù fún wọn ní bàbá tí wọ́n ń gbàwájú tí wọ́n ń gbẹ̀yìn bí wọ́n bá fọ̀rọ̀ lọ̀ wọ́n. ìdí ẹ̀ ni pé bàbá wọn àti àbúrò bàbá wọn wọ́n wọnú ara wọn pọ̀. àbúrò bàbá wọn yìí ló sì ń bá bàbá wọn mójútó iṣẹ́ wọn nígbà tára bàbá wọn ò le. ẹ wò ó, Mrs. Àìná wọ́n kúrò nílùú Èkó wọ́n sì lọ sí ìlú Abẹ́òkúta láti lọ rí àbúrò bàbá wọn ní ọsibítù. orí bẹ́ẹ̀dì ni wọ́n bá bàbá níbi tí ìyàwó wọn ti ń fi ṣíbí gbé ògì sí wọn lẹ́nu. lóòótọ́ ni o, àìsàn náà pọ̀. ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, ní alẹ́ ọjọ́ náà nínú yàrá ilé ìwòsàn ní àbúrò bàbá Mrs. Àìná ti sọ àwọn ọ̀rọ̀ kan fún Mrs. Àìná ní èyí tí ó fẹ́ẹ́ lè di etí wọn. ṣùgbọ́n ayọ̀ ọbẹ̀ ni pé ó jẹ́ kí Mrs. Àìná kàn mọ àṣírí ogun tó ń jẹ ayé wọn. ẹ wò ó, ọ̀rọ̀ náà lágbára kì í ṣe díẹ̀. mo fi dá yín lójú pé gbogbo ẹ̀ báyìí ni ó yànnà náà jáde fún ọ lónìí. ṣùgbọ́n ẹ má jẹ́ àgbàgbọ́ tá à ń ṣiṣẹ́ lé lórí o. béèyàn ò bá lóye ìbáṣepọ̀ tó yẹ kó wà láàrin òbí àtọmọ, ó ṣeé ṣe o kọ̀rọ̀ dín ewùrà mọ́ni lọ́wọ́, nítorí pé a kì í mọ̀ gúnmọ̀ tẹ̀ kí yẹn ewùrà má lẹ̀ mọ́. torí ẹ̀ ni mo ṣe wí fún ọ pé
gbọ́mọ rẹ jó níwọ̀n. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìrú ara ẹni sókè lórí Ohun Aanu podcast ní samologo.com.ng. Ohun Aanu ń tẹ̀síwájú. Àbúrò bàbá Mrs. Àìná ó rán wọn létí o bí bàbá wọn ṣe fẹ́ràn wọn dénú, bí wọ́n ṣe jẹ́ favourite bí ọ̀rọ̀ àwọn ilé ìbò nínú àwọn ọmọ ẹ̀gbọ́n wọn, àti bó ṣe jẹ́ pé orílẹ̀-èdè South Africa òun ni wọ́n ti lọ sí yunifásitì àkọ́kọ́ wọn tí wọ́n lọ láyé. Àbúrò bàbá wọn tẹ̀síwájú ọ̀rọ̀ pé ṣé Mrs. Àìná rántí pé òun ló máa ń gba ipò kíní láti ìgbà tí ó ti wà ní kindergarten títí ó fi wọ yunifásitì. Ṣùgbọ́n ohun tí Mrs. Àìná ò mọ̀ ni pé kì í ṣe pé wọ́n mọ̀wé tó bẹ́ẹ̀ nígbà náà. Bàbá wọn ló máa ń bá wọn rìn. Ẹ wò ó, ọ̀rọ̀ kọ́kọ́ yé Mrs. Àìná rárá. Wọ́n dá àbúrò bàbá wọn dúró ọ̀rọ̀, wọ́n sì béèrè lọ́wọ́ wọn pé kí ni ohun tí wọ́n ń sọ yìí. Ìgbà náà ni àbúrò bàbá wọn wá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni o, kì í ṣe pé Mrs. Àìná kì í ṣe pé ó mọ̀wé tó bẹ́ẹ̀ nígbà náà ló ṣe ń ṣe ipò kíní. Ṣe ni bàbá wọn ń gbẹ̀yìn lọ bá àwọn tíṣà tí yóò sì bíráìbù wọn bí ọ̀rọ̀ àwọn eléléèbó. Bọ́bá ti ṣe bẹ́ẹ̀ tán kọ́ àwọn tíṣà ó gba ipò kíní lọ́wọ́ ẹni tó nípò, yóò sì gbé fún Fúnmilọ́lá, èyí ò Mrs. Àìná. Ẹ wò ó, ìwà tí bàbá Mrs. Àìná wù yìí kò yé Mrs. Àìná rárá. Wọ́n sì béèrè lọ́wọ́ àbúrò bàbá wọn pé kí ló lè fà á tí bàbá wọn fi ṣe bẹ́ẹ̀, ṣé bí kì í ṣe pé wọ́n ń fèèlì ìdánwò. Àbúrò bàbá wọn náà wá fèsì pé bẹ́ẹ̀ ni, ṣe ni bàbá wọn tó kàn fẹ́ kí inú wọn dùn. Àbúrò bàbá wọn wí pé nígbà tí bàbá wọn jẹ́wọ́ ọ̀rọ̀ yìí fún wọn, àwọn náà béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ pé kì í kú ṣe pé ọmọ rẹ yìí pé kò mọ̀wé, kí ló wá dé tó fi ń ṣe bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àbúrò bàbá Mrs. Àìná tó sọ fún wọn, wọ́n sọ wípé ṣe ni ẹ̀gbọ́n wọn tó kàn kùn sínú tí ò sọ nǹkan jáde. Ẹ wò ó, ní ìkórìtà yìí Mrs. Àìná bú sẹ́kún. Àbúrò bàbá wọn sì fún wọn pé kí wọ́n má sunkún o, àwọn ò tí ì sọ ọ̀rọ̀ gangan tí wọ́n fẹ́ sọ o. Ẹ̀gbọ́n bàbá Mrs. Àìná wípé kíní kan ṣẹlẹ̀ nígbà tí Àìná wà ní form 5 tí iléèwé wọn múra sílẹ̀ fún ìdánwò WAEC fún àwọn ọmọ iléèwé wọn. Ìdánwò kan bẹ nígbà náà ní iléèwé náà tí sùkúù wọn gbé kalẹ̀ tí wọ́n fi ń pèsè àwọn ọmọ sílẹ̀ fún ìdánwò WAEC, ìyẹn WAEC ti ìjọba. Iléèwé tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, bí ìgbà tí wọ́n ń ṣọdún ní ìdánwò abẹ́lé yìí tó ṣe rí ní sùkúù tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ẹ̀bùn a máa pọ̀ bọ́n bá ṣèdánwò ìtàn, ó sì jẹ́ ọ̀kan gbòógì nínú ayẹyẹ ọdún iléèwé náà. Wọ́n ṣe èyí o kí àwọn ọmọ iléèwé kí wọ́n lè tayọ láàrin gbogbo iléèwé tó ń bẹ ní agbègbè náà. Ẹ wò ó, bí ìṣe bàbá Mrs. Àìná, àwọn tíṣà mọ̀ dájú pé Bánkẹ́ Ọ̀kíní òun ló mọ̀wé jù ní gbogbo sùkúù. Bánkẹ́ fúnra rẹ̀ ń kọ́, ó tilẹ̀ ti ń yangàn pé kò sí ẹnìkan báyìí tí ó bá òun du àṣekágbá ìdánwò ìmúrasílẹ̀ wọn lọ́dún náà. Ṣùgbọ́n nítorí pé Bánkẹ́ àti Mrs. Àìná wọn ò jọ wà ní kíláàsì kan náà rí, Bánkẹ́ Ọ̀kíní ò mọ̀ pé wọ́n á máa gbọ́mọ bàfọ́sùn ní kíláàsì Mrs. Àìná ní sùkúù wọn. Ẹ wò ó, kí Bánkẹ́ Ọ̀kíní lè fìdí rẹmi, tíṣà tó gbowó ẹ̀yìn lọ́wọ́ bàbá Mrs. Àìná ó pe Bánkẹ́ Ọ̀kíní o láàárọ̀ ọjọ́ ìdánwò. Ó rán lọ pé kó tètè lọ ṣe tíì fóun o ní ọ́fíìsì àwọn tíṣà. Bánkẹ́ Ọ̀kíní ó ṣe bẹ́ẹ̀ o, ó gbé tíì gbígbóná wá fún tíṣà, èyí ò mu tíì díẹ̀. Tíṣà sì gbé ìyókù fún Bánkẹ́ Ọ̀kíní pé tíì náà ti ní ṣúgà jù, kóun fúnra rẹ̀ kó lọ mú. Ohun tí Bánkẹ́ Ọ̀kíní ò mọ̀ ni pé kí tíṣà tó gbé àmukù tíì fún, ó ti fi tábílẹ̀tì àwọn eléèbó kan sínú tíì náà. Bánkẹ́ Ọ̀kíní ó sì dá tíì jẹ. Ẹ wò ó, èmi ò mọ irúfẹ́ ògùn òyìnbó tí wọ́n fi sínú tíì o, ṣùgbọ́n ní gbogbo àkókò ìdánwò bí Bánkẹ́ bá sùn díẹ̀ yóò ṣe rándanràndan díẹ̀, bó bá kọ̀wé díẹ̀ yóò tún parẹ́, yóò sì tún kọ̀ míì. Bálabàla báyìí ló ń ṣe títí àkókò ìdánwò fi parí. Kò sẹ́ni tọ́rọ̀ yé o, bóyá oògùn tí Bánkẹ́ Ọ̀kíní mu mọ́ tíì kò tí ì dátán lójú ẹ̀, tàbí sábàbí ló kàn fà á. Bánkẹ́ Ọ̀kíní kò délé lọ́jọ́ náà o, ojú ọ̀nà ilé rẹ̀ onímọ́tò ti gbá tó sì kú kí wọ́n tó gbé gbàdìgbàdì báyìí dé ọsibítù. Ẹ wò ó, gẹ́gẹ́ bí ìjẹ́wọ́ tí bàbá Mrs. Àìná jẹ́wọ́ fún àbúrò wọn. Àṣé ojú kan ẹ̀pà ojú kan rèé ní Bánkẹ́ Ọ̀kíní lọ́wọ́ àwọn òbí ẹ̀. Ó ṣe ní láàánú pé
bí ìyá ọmọ náà ṣe rí òkú ọmọ ẹ̀ ṣe ló ṣubú lulẹ̀ tó sì kú fínfín. Bàbá Bánkẹ́ Òkíní ńkọ́ jọ ń pé agbára rẹ̀ ò gbé àjálù ńlá tó rè lù ú lẹ́yìn oṣù 4 ìṣẹ̀lẹ̀ ọmọ ẹ̀. Òun náà láìsàn ọ̀rọ̀ lápárọ̀ lẹ́sẹ̀, ṣùgbọ́n nítorí pé ẹ̀rí ọkàn bàbá Mrs. Àìná ò jẹ́ wọn ó sinmi, wọn a máa fowó ránṣẹ́ báyìí sí bàbá Bánkẹ́ Òkíní títí dìgbà tó fi kú. Lẹ́yìn ọdún kan tọmọ tiẹ̀ náà kú, lójú bàbá Bánkẹ́ Òkíní tọmọ ẹ̀ kú, aláàánú òní bàbá Mrs. Àìná, ìyún a sì máa ṣàdúrà fún wọn léraléra. Ṣùgbọ́n òótọ́ ọbẹ̀ ni pé ẹ̀rí ọkàn ló ń da bàbá Mrs. Àìná láàmú. Ẹ wò ó, ìjẹ́wọ́ bàbá Mrs. Àìná nù wo tó jẹ́wọ́ fún àbúrò rẹ̀ kó tó kú. Nígbà tí Mrs. Àìná parí ìtàn ayé wọn tán, mo mí kanlẹ̀, àánú wọn sì ṣe mí. Ìdí ẹ̀ ni pé ìyà tí wọ́n ń jẹ láti ọdún púpọ̀ wá, wọn ò mọ nǹkan kan pa ẹ̀. Lẹ́yìn ọ̀rọ̀ wọn, Mrs. Àìná wá wí fún mi pé kí n dákun o, àwọn ti gbàdúrà ìpìlẹ̀ kọjá, irú àdúrà wo báyìí ò ní wọ́n lè gbà kí ayé wọn kó lè létòmọ̀. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, láti oṣù kejì ọdún yìí la ti ń tọ́ka ọ̀nà fún Mrs. Àìná, nígbà tá a sì ti ń rí òye ìmọ́lẹ̀ nínú ayé wọn tó dàbí pé ìmọ́lẹ̀ Ọlọ́run ti ń tàn dé ọ̀dọ̀ wọn, afẹ́fẹ́ àlàáfíà sì ń dé díẹ̀díẹ̀, ni mo ṣe ní pé kí n jíṣẹ́ wọn fún gbogbo wa. Ẹ wò ó, ìmọ̀ràn mi tòní yóò lọ sọ́dọ̀ ẹ̀yin òbí àti ẹ̀yin tẹ́ lóbìí, bóyá wọ́n wà láyé tàbí wọ́n tiẹ̀ ti lọ. Ẹ wò ó, ìpìlẹ̀ ní ohun gbogbo, àdúrà ìpìlẹ̀ kìí sì pọ̀ jù, béèyàn ṣe ń gbà síwá bẹ́ẹ̀ ni kó tún máa gbà sẹ́yìn. Èmi a máa wí pé ṣe rí àwọn tó wá ṣáájú wa, ọ̀pọ̀ wọn ni ò mọ Ọlọ́run alààyè. Ọlọ́run nìkan ló sì mọ ohun tí wọ́n tọwọ́ bọ̀ àti ohun tí wọ́n ṣe. Sí ẹ̀yin òbí, ẹ dákun, ẹ má tọ́ àwọn ọmọ yín kọjá títọ́, ẹ má bá wọn dọ́gbọ́n sí ohunkóhun o. Ẹ fi àwọn ọmọ wọ̀nyí lẹ̀ kí wọ́n dàgbà bá a ṣe dá wọn. Ẹ dákun, mo bẹ̀ yín, ẹ má fẹ́ kan jù kan lọ, kẹ́ ẹ má sì fọmọ kẹ́ ọmọ. Ẹ jọ̀ọ́, ẹ má ṣojú ṣáájú láàrin àwọn ọmọ yín, kẹ́ ẹ má sì kẹ́ àwọn ọmọ yín lákẹ́bàjẹ́. Ẹ fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ọmọ yín o, kẹ́ ẹ sì fi wọ́n sípò tí ò kọjá ọmọ. Bíbélì pàápàá sọ nínú ìwé Títù orí 2 ẹsẹ̀ 7, ìyẹn Titus chapter 2 verse 7. Bíbélì gbà wá nímọ̀ràn pé nínú gbogbo fi ara rẹ hàn gẹ́gẹ́ bí alápẹ̀rẹ̀ ohun rere, nínú ẹ̀kọ́ fi àpẹẹrẹ ìwà pípé hàn, ẹni tó kún ojú òṣùwọ̀n. Abẹ́ẹ̀rí, ohun tó yẹ ká fi hàn àwọn ọmọ wa nù o, kì í ṣe ká máa pàmpà wọn bí ọ̀rọ̀ àwọn ilé ìbò tàbí ká máa fọ̀nà ìbúrú tì wọ́n síwájú. Wo ìwọ ọmọ Ọlọ́run, bó tilẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe kó nídìí tí bàbá Mrs. Àìná fi fẹ́ràn ọmọ rẹ̀ kọjá góńgó, torí pé kíní kan bẹ tí àbúrò bàbá àwọn sọ. Ìyẹn ni wípé òun béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n òun o, ṣé bí ọmọ rẹ̀ ṣe bó mọ̀wé, ṣé bí kìí ṣe pé ọmọ rẹ̀ ń fèèlì ìdánwò, kí ló wá dé tó fi ṣe báwọn tó rìn kọjá ìrìn láti rí dájú pé ọmọ rẹ̀ ló ṣàṣepò kínní. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àbúrò bàbá Mrs. Àìná, ohun tó wí ni pé ṣe lẹ́gbọ́n ṣàṣe. Wo ìwọ ọmọ Ọlọ́run, mo fẹ́ kó o mọ̀ dájú pé nínú ayé yìí ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ o. Torí ẹ̀ ni mo ṣe ń bẹ̀ ọ́ wípé dákun má gbàgbé àdúrà ìpìlẹ̀ nínú ìrìnkèrèdò ayé. Dákun máa rántí ọ̀rọ̀ mi pé béèyàn ò bá lóye ìbáṣepọ̀ tó yẹ kó wà láàrin òbí àtọmọ, ó ṣeé ṣe kọ́rọ̀ díyẹn ewùrà mọ́ni lọ́wọ́, nítorí pé a kì í mọ̀ gúnmọ̀ tẹ̀ kí ewùrà má lẹ́mọ̀. Torí ẹ̀ ni mo ṣe ń wí fún ọ pé gbọ́mọ rẹ jó níwọ̀n. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín fún àṣeyọrí ètò yìí. Mo gbàdúrà ọmọ yín ó yè, ọmọ yín ó yanjú. Bá a bá rí àṣìṣe àná tó lè ja ẹ̀yin òbí pàápàá lógun, àánú Ọlọ́run ó fà yín yọ. Báyìí ni a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.